Ìtàn baálé ìrèfín gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọba IB Akínyẹlé tí wọ́n jẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn láàrin ọdún 1955 sí ọdún 1964. Ní ọjọ́ kẹtàlá lẹ́yìn tí baálé Akíntayọ̀ kú ni a fi ìrèfín joyè baálẹ̀. Púpọ̀ nínú àwọn ìjòyè kò fẹ́ kí a fi ìrèfín joyè, ṣùgbọ́n àwọn tálákà ni ó fẹ́, nítorí tí ó kórìíra ọlá. Òun ni ó sì máa ń dáàbò bo ilé àwọn tálíkà lákòókò tí àwọn olóòṣà oko bá wọ ìlú. Ṣé ẹ mọ̀ pé lásìkò ìgbà náà àwọn olóòṣà oko bá wọ ìlú, wọn a máa jẹ ilé tálíkà. Tí wọ́n bá ní wọ́n jẹ ilé, ìyẹn ò ní wípé wọ́n dáná sun ilé, wọ́n bà àwọn nǹkan tó wà nínú ilé náà, wọ́n bà á jẹ́. Àwọn ìjòyè ẹ̀yìn balógun ni wọn kò fẹ́ ní pàtàkì, nítorí wọn ò fẹ́ kí ètò oyè ìgbà láéláé ó yí padà. Èyí ni pé kó jẹ́ pé kìkì àwọn balógun nìkan ni wọ́n mọ̀ jẹ baálẹ̀, ṣùgbọ́n kò ṣeé ṣe. Ojú sì ti gbogbo àwọn tí wọ́n bá du oyè. Ní aago 8 òwúrọ̀ ní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 1912 ni a fi ìrèfín jẹ oyè baálé Ìbàdàn. Irú ètò tí a ṣe níbi ìfinijoyè yìí wọn kò ṣe irú ẹ̀ rí. Àlùfáà D.A. Williams ti òkè bọ́là ni ó kọ́ fi àdúrà ṣáájú. Lẹ́yìn náà ni sẹ́kítírì E.H. òkè fún un ní ìwé àdéhùn láti fi ọwọ́ sí. Lẹ́yìn náà ni olúwo tó wá fi oyè. Lẹ́yìn ìgbà náà ni olúwo tó wá fi ewé oyè lé e lórí, tí ó sì ṣe gbogbo ètùtù yòókù. Lẹ́sẹ̀ kan náà ni a sì fi Akínwálé òsì baálẹ̀ jẹ ọ̀tún baálẹ̀. Lẹ́yìn náà ni baálẹ̀ àti gbogbo àwọn ìjòyè yòókù tó lọ́wọ̀ọ̀wọ́ lọ sí òkè ajẹ́lẹ̀. Lẹ́yìn tí wọ́n kí ajẹ́lẹ̀ tán, wọ́n darí wá sí ilé baálẹ̀ níbi tí wọ́n gbé jẹ àjẹtì oúnjẹ, tí wọ́n sì mú àmutí ọtí kí oníkálukú tó túká. Lẹ́yìn ọjọ́ kẹta tí ó joyè, tí í ṣe ọjọ́ àìkú, oṣù kẹsàn-án, ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n, baálẹ̀ wúyè fún gbogbo ìlú. Lẹ́yìn tí wọ́n jẹ àjẹtì oúnjẹ, tí wọ́n sì mú àmutí ọtí, ó sì fún gbogbo ìlú ní 100 ọ̀kẹ́. Kò sì sí àkọsílẹ̀ baálẹ̀ kankan tó ṣe irú rẹ̀ rí nílẹ̀ Ìbàdàn. Ní ọjọ́ tí baálé ìrèfín wúyè yìí, òun ni wọ́n sin òkú bàbá wa olóògbé, ọ̀kan nínú àwọn olóore Ìbàdàn. Ẹ̀yìn àlùfáà Daniel Olúbí, tí wọ́n jẹ́ àlùfáà kínní ní ilẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan ńláńlá tó ṣẹlẹ̀ lákòókò baálé ìrèfín. Àkọ́kọ́, ní sáà tí baálẹ̀ yìí ni ìgbìmọ̀ ẹkùn ti ìjọ CMS dá ilé ẹ̀kọ́ gíga tí a pè ní grammar school sílẹ̀, èyí tí àlùfáà AB Akínyẹlé ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti fi ìdí rẹ̀ múlẹ̀. A ṣí ilé ẹ̀kọ́ náà ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 1913 nínú ilé ọ̀gbẹ́ni S. Ọ̀kẹ́-owó ní Alékúsọ. Láyé baálẹ̀ yìí kan náà ní ìgbòkègbodò lórí ọ̀rọ̀ ilẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà, eléyìí tí a mọ̀ sí land tenure, èyí tí ó mú kí gbogbo Nàìjíríà yan ènìyàn lọ sí ìlú òyìnbó. Ènìyàn 3 ní Ìbàdàn yàn lọ bí aṣojú àwọn náà. Àwọn náà ni ọ̀gbẹ́ni E.H. òkè, E.D. Adébíyì àti olóyè Sànúsí tó jẹ́ ẹ̀kẹrin balógun nígbà náà. Ohun mìíràn tí ó tún ṣẹlẹ̀ lásìkò baálẹ̀ yìí tí ó tọ́ láti kíyèsí ni ogun Akínfálà. Ọlá ọmọ Orówùsì tí ó sì jẹ́ òsì baálẹ̀ nígbà náà, òun ni ó kó àwọn ọmọ ogun lọ sí ojú ogun náà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akínfálà, ó ní ó lọ tẹ ahoro ìlú Òwu àtijọ́ dó, àti pé ó ránṣẹ́ sí Olówu ti Abẹ́òkúta pé kí gbogbo Òwu kó máa bọ̀ wá sí ahoro wọn, àti pé Abẹ́òkúta ni wọn yóò wà. Àwọn yóò sì gba ìlú yòókù bíi Apòmù, Gbọ̀ngán, Ìkirè àti Ìkòyí kúrò lọ́wọ́ àwọn ará Ìbàdàn. Nígbà tí baálé àti àwọn ìjòyè gbọ́ èyí, wọ́n ránṣẹ́ sí Akínfálà yìí, ṣùgbọ́n ó kọ̀ kò wá.
èyí ni ó mú kí wọ́n wá ṣẹ́gun lọ bá a. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé ajẹ́lẹ̀ òyìnbó ìgbà náà ni ó fún wọn ní àṣẹ láti lọ mú wá, lẹ́yìn ìgbà tí ó béèrè lọ́wọ́ wọn pé báwo ni wọ́n ti ṣe látijọ́ bí ìlú kan bá dán irú rẹ̀ wò sí wọn. Wọ́n sọ pé ogun ni wọ́n máa ń gbé lọ bá irú ìlú bẹ́ẹ̀, a sì yọ̀ǹda fún wọn. Wọ́n jẹ díẹ̀ tipẹ́, ẹ̀mí díẹ̀ àti ìní púpọ̀ sì ṣòfò nínú ogun Akínfálà tí à ń sọ yìí. Lẹ́yìn tí ìjà náà parí, Akínfálà ṣẹ́rí kúrò lọ́nà Abẹ́òkúta, ó sì mọ àgbàlẹ́gbọ̀n, ó yá fi orí mọ́ Ìbàdàn lẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ yìí la sì gbọ́ pé ó ṣẹlẹ̀ nínú oṣù kejìlá ọdún 1913. Ohun mìíràn tí ó tún yẹ kí a mọ̀ nípa àsìkò baálé ìrẹ́fì yìí ó ní ìdásílẹ̀ àkọ́dà ní ọdún 1913. Ní ìbẹ̀rẹ̀ ọdún 1913, baálé yìí dín iye àwọn ọlọ́pàá kù sí 60, ó sì dá àwọn mìíràn sílẹ̀ tí a pè ní àkọ́dà láti máa jẹ́ ìránṣẹ́ pàtàkì àti láti máa ṣọ́ ìlú lóru láti dáàbò bo ìlú kúrò lọ́wọ́ àwọn olè. Èyí náà ni ó sì bí ohun tí à ń mọ̀ ní àkókò yìí gẹ́gẹ́ bí òde sísọ́. Bákan náà tún ni pé baálé yìí pàṣẹ kí oníkálukú ó sán igbó ahóró tàbí àyíká rẹ̀ láti pèsè ohun ọ̀gbìn. Yàtọ̀ sí èyí, ó fi òfin lé wípé iṣu ẹ̀kọ́ kọ̀ọ̀kan kò gbọdọ̀ ju okòó lọ, ìyẹn 20 cowries ní ìgbà náà, kí ó bá lè rọrùn fún gbogbo èèyàn láti rí owó rẹ̀ kọjẹ, kébi ó má bàa wọ̀lú. Lákòótán, lábẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò baálé ìrẹ́fìn yìí, wọ́n ní a kì í wáyé ká mọ̀ lárùn kan lára, a kì í mọ̀ wẹ̀ ká kó ayé já. Àfi kan náà tí àkọsílẹ̀ bàbá yìí tọ́ka sí wípé baálé ìrẹ́fìn ni wípé àwọn ẹmẹ̀wà rẹ̀ ní ìkà nínú púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sì sọ pé òun pàápàá ní inú dídùn sí ìkà. Ó ní pé kí a máa lu ènìyàn ní ìlù àìláàánú, kí a dá ènìyàn dọ̀bálẹ̀ lórí sìmẹ́ǹtì gbígbóná nínú oòrùn. Èyí sì sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́kùnrùn, òmíràn a sì ti pa bẹ́ẹ̀ kú. Tẹ̀mbẹ̀lẹ̀kun àbí ọ̀tẹ̀ ìrẹ́fìn. Kí ọ̀tẹ̀ yìí tó bẹ̀rẹ̀, gbogbo àwọn ìjòyè ti ọ̀tún àti ti òsì, èyí ò ní àwọn ti ẹgbẹ́ balógun àti ti ẹgbẹ́ baálẹ̀, gbogbo wọn tọ̀ baálé ìrẹ́fìn lọ, wọ́n sì sọ ẹ̀dùn ọkàn wọn fún un. Àwọn ẹ̀dùn ọkàn wọn ìgbà náà rèé. Alákọ̀ọ́kọ́, wọn ní gbogbo àwọn ìlú amọ̀nà wọn kò sìn wọ́n mọ́, àṣẹ wọn kò sì múlẹ̀ ní àwọn ìlú wọ̀nyí, àti pé Aláàfin ránṣẹ́ lọ sí àwọn ìlú wọ̀nyí, wọ́n sì ń tẹ̀lé àṣẹ Aláàfin. Èyí sì lòdì sí àṣà àtilẹ̀wá, àti pé Aláàfin kan kò dá irú àṣà bẹ́ẹ̀ rí. Ajẹ́lẹ̀ Captain W. Rose sì ni ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé, tí wọ́n sì gbàgbọ́ wípé òun gangan ló ṣe alátìlẹ́yìn fún wọn, èyun fún Aláàfin. Wọ́n ní gbogbo orí oko Ìbàdàn ní àwọn ìlàrí ré kọjá lọ láì béèrè àṣẹ kankan lọ́wọ́ baálẹ̀ tàbí ìjòyè ilẹ̀ Ìbàdàn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé òyìnbó ajẹ́lẹ̀ tí ó wà yìí, èyun Captain W. Rose, ń bú wọn púpọ̀, kò sì jẹ́ kí wọ́n ju ara wọn ará ìlú lójú, nítorí pé ẹnu wọn ò tó lẹ̀ mọ́. Bí ó ṣe ń fi èébú ara bú wọn, bákan náà ni ó tún ń fi tipátipá mú àwọn ará ìlú láti dọ̀bálẹ̀ fún, eléyìí tí òyìnbó kankan ò ṣerú rẹ̀ rí ṣáájú rẹ̀. Àwọn ẹ̀dùn ọkàn méjì tí wọ́n gbé tọ̀ baálẹ̀ wá rèé, ẹnu mi àgò. Baálẹ̀ ò tètè kọbi ara sí wọn, àmọ́ níkẹyìn, nígbà tí àrí ìmẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ń pọ̀, ó bá wọn dìde sí ọ̀rọ̀ náà. Baálẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, bí ó bá ti fi ọwọ́ lé ohun kan, kò mọ bí a ṣe ń mú ọwọ́ kúrò ńbẹ̀ mọ́. Ó mú ọ̀nà ẹ̀tọ́ láti fi wá egbò dẹ́kun fún ìwà búburú wọ̀nyí. Ó ránṣẹ́ pé akọ̀wé ńlá kan láti ìlú Èkó, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Obadiah Williams. Obadiah Williams yìí ni ó wá bá wọn ṣe ìwé ẹ̀bẹ̀ ńlá kan tí ó dára, tí ó sì perengedé. Ẹni tó bá ka ìwé yìí tààrà yóò mọ̀ pé ọ̀mọ̀wé tààrà ni ọ̀gbẹ́ni yìí ń ṣe. Kókó mẹ́ta ni ìwé ẹ̀bẹ̀ náà jẹ́.
Èkíní ni wípé Aláàfin ránṣẹ́ lọ sórí àwọn ilẹ̀ eléyìí tó wà lábẹ́ ilẹ̀ Ìbàdàn àti pé ajẹ́lẹ̀ Captain W.A. Rose ni ẹni tí ń kì í láyà láti máa ṣe bẹ́ẹ̀. Èyí báyìí sì lòdì sí ìwé májẹ̀mú tí ìjọba Gẹ̀ẹ́sì bá Ìbàdàn ṣe ní ọdún 1893. Èkejì ni pé ajẹ́lẹ̀ Captain W.A. Rose alias ajẹ́lẹ̀ pàtàkì ń tàbùkù púpọ̀ fún àwọn ìjòyè ó sì ń tẹ́ wọn lójú àwọn ènìyàn lásán nípa fífi tipátipá mú wọn dọ̀bálẹ̀ èyí tí ẹnikẹ́ni nínú àwọn aṣáájú rẹ̀ kò ṣe rí. Ẹ̀kẹta ni ti Àmìdá Abẹsẹ̀ Balógun tí ó gba oyè lórí rẹ̀ pé ọ̀ranyàn ni fún ẹnikẹ́ni tí ó bá ti gba oyè lórí rẹ̀ pé kí ó jáde kúrò láàrin ìlú tàbí kí ó kú. Lẹ́yìn tí ìwé yìí lọ sọ́dọ̀ gómìnà tán gẹ́gẹ́ bí àṣà ìjọba, a fi ìwé náà ránṣẹ́ padà sí Captain W.A. Rose pé kí ó kà á kí ó sì wí tẹnu rẹ̀. Ìdààmú dé bá ọ̀gbẹ́ni ajẹ́lẹ̀ pàtàkì nítorí tí kò sí ọ̀nà tí ó lè gbà kí ó má fi mú lómi àfi bí àwọn tí wọ́n kọ̀wé yìí bá sọ pé àwọn kò lọ́wọ́ nípa rẹ̀ mọ́. Báyìí ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ṣe ṣẹ́yọ lọ́nà àrà lọ́nà ibi tí a kò gbé lérò pé ó ti lè ṣẹ́yọ. Òbìrí ayé padà. Àwọn ìjòyè tí wọ́n yọ baálẹ̀ lẹ́nu títí tó fi kọ̀wé wọ́n bá padà lẹ́yìn rẹ̀ lójijì. Wọ́n mú gbogbo ọ̀rọ̀ wọn pa lé baálẹ̀ nìkan lórí. Nígbà tí ọwọ́ ẹ̀bùn ajẹ́lẹ̀ ti dulẹ̀ dáadáa láàrin àwọn ìjòyè, wọ́n kọ̀yìn sí baálẹ̀. Ó wá di kí wọ́n mọ̀ pé kán mọ̀ pé sọ́hùn láàrin àwọn àti ajẹ́lẹ̀. Nígbẹ̀yìngbẹ́yín ni wọ́n bá kúkú kọ̀yìn pátápátá. Wọn ò yọjú sí baálẹ̀ mọ́. Wọn ò ka baálẹ̀ sí mọ́. Wọ́n ní baálẹ̀ ṣàfojúdi kò gba Aláàfin ní ọba. Aláàfin sì ni bàbá àtolúwa àwọn. Wọ́n nítorí ipò kọ Aláàfin àwọn náà kọ̀. Báyìí ni àwọn ìjòyè ọ̀dàlẹ̀ wọ̀nyí ṣe kó baálẹ̀ ìrẹ́fín sí páńpẹ́ tí wọ́n sì rọra yọ àjàgà lọ́rùn ara tiwọn. Àmọ́ ohun tí wọ́n ṣe yìí wọ́n tún fi padà kí àjàgà gan bọ̀rùn ara wọn ni láti ọwọ́ Ọ̀yọ́. Wọ́n fi ọwọ́ ara wọn sọ ara wọn di ẹrú èyí tí àwọn náà kò sì lè gbàgbé láéláé nítorí pé púpọ̀ ìṣúra wọn ló padà bọ́ sí àkàtà Ọ̀yọ́. Ìwà ọ̀tẹ̀ yìí náà ló sì ṣekú pa púpọ̀ nínú àwọn olóyè ìgbà náà. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá ń yọ́lẹ̀ dà ohun abẹ́nú a máa yọ wọn ṣe. Ìlú kọ baálẹ̀ ìrẹ́fín tòótọ́ wọ́n ṣe ìdájọ́ rẹ̀. Ẹ ti mọ irú ìdájọ́ tí wọ́n ṣe fún baálẹ̀ Dàda lọ́jọ́ pé kó kúrò láàrin ìlú. Baálẹ̀ ìrẹ́fín lọ sóko rẹ̀. Ó gbé ibẹ̀ pẹ̀lú ìkẹ́dùn, ìnira, ìrora àti ìmí ẹ̀dùn fún àfojúrí àti ìwọ̀sí. Ara rẹ̀ wá gbà á mọ́. Nígbà tó kúrò lóko ó tún gbìyànjú lọ sílùú Èkó bóyá òun àti ẹ̀gẹ́rẹ́ ni ire bá tó pọ̀. Àmọ́ bí ilé ṣe rí tó kó rí bẹ́ẹ̀ náà tó lè kó rí. Èyí ló jẹ́ kó wá ṣẹ́rí padà láti wá kú sínú ilé ara rẹ̀. Eléyìí tí ó sì ṣe ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù kejì ọdún 1914 sínú ilé rẹ̀ tó wà ní OKE-OFA. Àwòrán ilé òun náà lẹ̀ ń wò yìí tí wọ́n ti ń tún ṣe lásìkò yìí. Èyí náà ló sì bí ìpèdè tí wọ́n máa ń sọ wípé wọ́n panupọ̀ sún ìrẹ́fín síjà. Wọ́n tì í, wọ́n tọwọ́ rẹ̀ bọ́ sọ̀ọ̀lọ̀. Wọ́n gbé ìrẹ́fín gorí àga tán wọ́n bẹ́ẹ̀. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún gbogbo ẹni tí wọ́n bá ń tì gbùngbùn lásìkò yìí. Wípé báyé bá ti kú gbé ọ gorí àga, bó o bá lọ jókòó lájòjù, àwọn tó gbé ọ gorí àga náà ni wọ́n bí àga nísàlẹ̀ o. Má jẹ́ wọn ó tì ọ́ ní tìkùtì kó má bàa ṣubúkúbú. Rántí ọ̀rọ̀ baálẹ̀ ìrẹ́fín ló ti jẹ baálẹ̀ Ìbàdàn.